sí ìkànnì yìí tí a pè ní Yorùbá Èdè Wa. Mo kí gbogbo wa, mo sì fẹ́ tọrọ àforíjì lọ́wọ́ wa wípé ó pẹ́ díẹ̀ tí a ti rí mi lórí ìkànnì yìí. Mo fẹ́ bẹ̀ wá wípé kí a má bínú sí mi. Bákan náà mo sì fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo èyí tẹ́ ń pè mí, tẹ́ ń tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ pé àárín yín ò ya Yorùbá, kí ló ṣẹlẹ̀? Fún ògo Ọlọ́run náà ni a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a tún ti padà náà nìyẹn. Mo sì fẹ́ rọ gbogbo wa gẹ́gẹ́ bí mo ti máa ń sọ fún wa wípé ẹ máa bá wa pín ìkànnì yìí káàkiri. Eléyìí á lè mú kí ìwúrí tàbí á mú kí inú wa ó dùn láti lè jẹ́ kí ìkànnì yìí ó kárí dé gbogbo ibi tí a fẹ́ kí ó dé. Mo ń rọ gbogbo wa pé ẹ bá mi máa pín. Bákan náà a ti wà lórí YouTube. Ẹ lè lọ sórí YouTube wa láti máa bá wa pín, láti darapọ̀ mọ́ wa lórí YouTube. Ẹ bá wo lábẹ́ fọ́nrán yìí, ẹ máa rí YouTube wa ń bẹ̀. Ẹ lè bá wa darapọ̀ níbẹ̀ láti máa bá wa pín káàkiri. Inú wa sì dùn tí a bá lè ṣe léyìí fún wa. Bákan náà mo sọ wípé a tún ti padà sí ètò yìí náà nìyẹn tí a pè ní Yorùbá Èdè Wa. Kí a tó tẹ̀síwájú lábẹ́ ètò yìí, mo fẹ́ sáré ṣàlàyé fún wa lórí àwọn nǹkan tí a ti ṣe tẹ́lẹ̀ lórí ìkànnì yìí tí a pè ní álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Mo jẹ́ kó di mímọ̀ fún wa pé álífábẹ́ẹ̀tì èdè Yorùbá ni àwọn ìró tí a ní nínú èdè Yorùbá. Gbogbo àwọn ìró wọ̀nyí sì ni a ní márùndínlọ́gbọ̀n. Àwọn ní a, b, d, e, f, g, b, i, j, k, l, m, n, o, p, r, s, ṣ, t, u, w, y. Gbogbo àwọn ìró yìí ni a ní nínú álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Àwọn ni à ń lò láti fi gbé ìró jáde. Bákan náà a jẹ́ kó di mímọ̀ fún wa wípé ọ̀nà tí a pín álífábẹ́ẹ̀tì èdè Yorùbá sí, ọ̀nà tí a pín àwọn álífábẹ́ẹ̀tì yìí sí, a pín sí ọ̀nà mẹ́ta pàtàkì. Ìyẹn ni pé a ní ìró fáwẹ́lì, a ní ìró kọ́nsọ́náǹtì, a sì ní ìró ohùn. Ìró fáwẹ́lì, kí là ń pè ní ìró fáwẹ́lì? Ìró fáwẹ́lì ni àwọn ìró tí à ń pè nígbà tí kò sí ìdíwọ́ fún èémí tí ó ti inú ẹ̀dọ̀fóró jáde. Bákan náà ìró fáwẹ́lì yìí a lè pín òun náà sí ipa méjì. A ní ìró fáwẹ́lì àìrọ́múpè, bákan náà sì ní ìró fáwẹ́lì àìrọ́múpè. Èyí tí ó jẹ́ àìrọ́múpè yìí ó jẹ́ méje. Méje ni a ní a, e, i, o, u. A, e, i, o, u. Bákan náà ní ìró fáwẹ́lì àránmúpè. Èyí tó jẹ́ pé nígbà tí a pè a máa rán imú láti fi pè. Àwọn ní a, ẹ, i, ọ, a, ẹ, i, ọ, Bákan náà ní ìró kọ́nsọ́náǹtì. Ìyẹn ni wípé nígbà tí a ti yọ ìró méje yìí kúrò lábẹ́ álífábẹ́ẹ̀tì èdè Yorùbá tí a ní, gbogbo àwọn tó ṣẹ́kù síbẹ̀ jẹ́ ìró kọ́nsọ́náǹtì. Àwọn sì ní b, d, f, g, b, i, j, k, l, m, n, p, r, s, ṣ, t, w, y. Gbogbo àwọn ìró wọ̀nyí ni ìró kọ́nsọ́náǹtì tí a ní. Bákan náà jẹ́ ká bọ́ sílù ìró ohùn. Ìró ohùn yìí a lè pín sí ipa mẹ́ta. A ní òkè, àárín àti ìsàlẹ̀. Òkè ni a mọ̀ sí dò, àárín ni a mọ̀ sí re, nígbà tí ìsàlẹ̀ jẹ́ mí. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni a ti gbéyẹ̀wò àwọn ìkànnì wa tí ó kọjá. Àwa tó bá jẹ́ pé bóyá a ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa nínú ìkànnì yìí, a lè lọ sórí YouTube mi. A máa rí gbogbo àwọn ìta ti ṣe tẹ́lẹ̀ níbẹ̀ láti lè ràn wá lọ́wọ́ láti lè mọ ibi tí a dé. Torí pé níbi tí a dé a ti wà ní àkọ́pọ̀ kọ́nsọ́náǹtì àti fáwẹ́lì láti lè mọ bí a ṣe ń kọ, bí a ṣe ń kà, bí a ṣe ń kọ sílẹ̀, àti bí a ṣe ń kà, àti bí bó ṣe lè ràn wá lọ́wọ́ láti lè mú àwọn ìró méjì papọ̀ láti fi ṣẹ̀dá ọ̀rọ̀. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni a máa kọ́ ní abẹ́ ìkànnì yìí. Bákan náà